kíákíá tàbí ká kọlù yín. Àwọn agbébọn kọ lẹ́tà sí aráàlú. Àwọn agbébọn ní apá gúúsù ìpínlẹ̀ Kebbi ti béèrè fún 100 mílíọ̀nù náírà láti ọwọ́ àwọn olùgbé agbègbè Ngaski tí wọ́n sì ń lérí pé àwọn yóò kọlu ìlú tí wọn kò bá san owó náà. Ìbéèrè yìí ló wà nínú lẹ́tà kan tí àwọn agbébọn fi ránṣẹ́ sí àwọn aráàlú. Ìdúkokò yìí wáyé lásìkò tí ètò ààbò mẹ́hẹ ní àwọn agbègbè kan nípínlẹ̀ Kebbi tí àwọn agbébọn sì ń kọlu ọ̀pọ̀ agbègbè. Nínú lẹ́tà tí wọ́n gbé síta, àwọn agbébọn kìlọ̀ fún àwọn aráàlú pé kí wọ́n má fi ọwọ́ kékeré mú ohun tí àwọn ní kí wọ́n ṣe o. Èyí kì í ṣe àwàdà. Ẹ gbọ́dọ̀ san 100 mílíọ̀nù náírà. Tí ẹ bá kọ̀, ẹ ó kàn dín nínú iyọ̀. Tẹ ó sì dára yín ní ẹ̀bi. Kódà tí ẹ bá pe sójà, wọn kò lè dá wa dúró. Ikọ̀ agbébọn tún ní kí àwọn aráàlú má gbàgbé ohun tó wáyé ní ìlú Woro ní ìjọba ìbílẹ̀ Kayamọ ní ìpínlẹ̀ Kwara, níbi tí ọ̀pọ̀ èèyàn ti pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí wọ́n gba ìkìlọ̀ lọ́wọ́ àwọn agbébọn. Àwọn aráàlú ló ń gbé pẹ̀lú inú fún àyàfu lásìkò yìí. Olùgbé agbègbè Abbas Alikali ní bẹ́ẹ̀ ni wọ́n kọ lẹ́tà sí wa béèrè fún 100 mílíọ̀nù náírà lọ́wọ́ ìlú. Gbogbo wa ni à ń gbé pẹ̀lú ìbẹ̀rù báyìí o nítorí ìdúkokò àwọn agbébọn pé kí a sanwó. A ti fi ọ̀rọ̀ náà tó alága ìjọba ìbílẹ̀ létí tí mo sì gbọ́ pé ìjọba ìpínlẹ̀ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò náà ti gbọ́ sí lẹ́tà náà tí wọ́n sì ti ń gbé ìgbésẹ̀. A kò fẹ́ fi nǹkan sílẹ̀. A mọ̀ pé wọ́n lè wá bí wọ́n ṣe ti ṣèlérí. Àwọn èèyàn kan ti kúrò ní ìlú láti lọ sí ibòmíràn tí ààbò wà, ṣùgbọ́n àwa kan wà tí a kò ní ibikíbi láti lọ. À ń gbàdúrà pé kí ààbò Ọlọ́run wà lórí wa. Malam Saad Sulaiman Talo ní ìlú náà sọ pé inú ìbẹ̀rùbojo ni ọ̀pọ̀ àwọn olùgbé ìlú náà wà báyìí o. Kì í ṣe pé wọ́n kọ lẹ́tà sí àlùfáà kankan, wọ́n kọ sí gbogbo ìlú ni. Ó ṣeni láàánú pé èyí ń wáyé lásìkò oṣù Ramadan. Kí ìjọba pèsè ààbò fún wa nítorí wọ́n lè ṣe ìkọlù nígbàkúgbà. Kí ni ìjọba sọ lórí lẹ́tà náà? Nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Kebbi Ahmed Idris ti sọ pé ìjọba ti ń gbé ìgbésẹ̀ láti rí i pé ìkọlù kò wáyé rárá. Mo ṣẹ̀ṣẹ̀ bá olórí àjọ elétò ààbò sọ̀rọ̀ ni ó fìdí ìròyìn náà múlẹ̀ tó sì ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ti wà ní agbègbè láti pèsè ààbò fún àwọn aráàlú. Ó fi kún pé ìjọba kò fi ọwọ́ kékeré mú ọ̀rọ̀ yìí rárá. Ìjọba pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti gbé àwọn ọmọ ogun lọ sí agbègbè náà. Ó dá mi lójú pé ìjọba ìpínlẹ̀ yìí kò kí ń fi ọ̀rọ̀ nípa ètò ààbò ṣeré. Ọlọ́lá jùlọ mú ọ̀rọ̀ yìí tọkàntọkàn tí yóò sì rí dájú pé èyí kò wáyé. Ìròyìn fún ti àkókò ìkànnì jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì kíákíá lára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì kíákíá lára. Ìkànnì kíákíá lára. Kíákíá lára. Kíákíá lára. Kíákíá lára. Ìkànnì kíákíá lára 24 bàbá